hustle. Oluwa bless my hustle. tó níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tewé adé mo tún ti dé lónìí káàkiri àgbáńlá ayé ọlá olúwa abúragbada búyọ àtúnbí Gbenga Adeboye abẹ̀fẹ́ jẹ̀ǹgbẹ tí èlé ẹ tún kú dédé ìwòyí káàkiri àgbáńlá ayé ẹ tún kú àkókò yìí kí n mọ̀ tí ìbẹ̀rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sójú ẹ̀ rẹpẹtẹ èdè ọ̀rọ̀ ọlọ́run bá mi ògo ni fún orúkọ rẹ arúgbó ọjọ́ ògo ni fún orúkọ rẹ àkìkì tẹ́ ìwọ lójú kó rí bẹ́ẹ̀ ọlọ́run mi ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ayérayé ló jẹ́ kó rí bẹ́ẹ̀ akọ́dá ayé mo ṣèbàrẹ́ òun. Future writing every day, revising every scripture. I'm alone, I made to give myself lecture. Ọlọ́run jọ̀ọ́, mama jẹ́ kí n jẹ́ tán. God, I know want me. tó níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tewé adé mo tún ti dé lónìí káàkiri àgbáńlá ayé gamburo bí ni mí mo ti yọ lónìí àlà funfun gbò láàrin onírúurú aṣọ o ayé òní tapo sálà náà àràbà yóò níwó torí pé abẹ́ rẹ̀ tutù ibẹ̀ ni gbogbo ẹranko ti ń jẹun tẹ́tù ti ń sinmi dictionary ń lè mí ọlá olúwa ẹ bá fẹ́ túmọ̀ rẹ̀ ẹ yẹ̀ mí wò fínífíní ẹ rí ń bẹ́ẹ̀ ká àmọ́ kàbìkan kẹ́ ẹ fàbìkan ya ni o ìdá olójú méjì èdùmàrè ní èkú rẹ̀ ní ẹ sábà máa gbámú ẹ máa fi dójú togun ẹni bá ní kínú ìdánwò tí ń dijú rẹ̀ mú ọ̀n tẹ̀lé wáyà sí àwọn ogun ọ̀run orí òkè àpáta ayérayé nù kan pomi ti wàá fẹ̀jẹ̀ rẹ̀ ọlọ́run bá mi tó ṣe mí bẹ́ẹ̀ ìbàrẹ̀ o ọba ha ọba he ọba hi ọba họ ọba ọba in ọba a ọba 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 tí ń jẹ ohun gbogbo lórí ohun gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo lọ́sẹ̀ gbogbo lóṣù gbogbo nímọ̀ gbogbo fẹ́yàn gbogbo fágbà gbogbo fọkùnrin gbogbo àtìgbà gbogbo ìgbà gbogbo èdè o ọ̀yà mọ̀ rẹ́bọ̀ èdè mọ̀ gùn mí lẹ́gùn mọ̀ pa mí bí ọtí torí pé mo médè bọ̀ látòdì ọ̀run ni kọ́nu òsínú tọ́lá olúwa jíjá gèrè gangan lóhùn mi èmi gangan pèdèpèdè tí gbogbo pèdèpèdè ń fi gábà fi tẹ́lẹ̀ èdè rẹ̀ lò iṣẹ́ ọlọ́run bá mi ní kí sẹgbẹ́ tàfà àbí ti wòlíì ẹnìkan wò sùnsùn lóhun gangan lóògùn ń wò sùnsùn mo lọ́lọ́run gangan lọ̀rọ̀ tí ń gbénú mi sọ̀rọ̀ tí mo fi sọ pé mi gangan lọ̀rọ̀ èdè torí pójú mi ọ̀rọ̀ ni imú mi ọ̀rọ̀ etí mi ọ̀rọ̀ ahọ́n mi ọ̀rọ̀ eyín mi ọ̀rọ̀ aṣọ mi ọ̀rọ̀ ìdákẹ́ mi ọ̀rọ̀ ọrùn mi ọ̀rọ̀ agbárí mi ọ̀rọ̀ ìpàkọ́ mi ọ̀rọ̀ irun orí mi ọ̀rọ̀ gbogbo ara mi kìkì dá ọ̀rọ̀ ọ̀tún lọ́jọ́ yọ lọ́tún lòrùn náà àyànfẹ́ ọ̀tún mo tún dé bí mo tún dé mo dúra gbadá búyọ káńká èmi náà kọ́ bá mi náà ló jẹ́ kó rí bẹ́ ẹ̀rọ pẹ̀sẹ̀ báyìí lọ́lọ́run tẹ́rí ọ̀rọ̀ bá fún mi ọmọlé àtàlẹ́wò kọ́sẹ̀ gangan nìkan láàyè ògbà ẹyẹ ìwà wò káàkiri yóò yẹ yín pé mi gangan làkùnrin bá bá gbogbo pèdèpèdè gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo àwàdà gbogbo ẹ̀fẹ̀ káàkiri àgbáńlá ayé ọmọ lójú olúwa ló tún wọlé ayé wá àyànfẹ́ lọ́tún àyànfẹ́ ló sì mí náà kọ́ ọlọ́run náà ló jórí bẹ́ẹ̀ ẹ kú dédé wòyí lẹ́ẹ̀kan sí i òyìnbó sọ̀rọ̀ mọ́ pèwe wọ́n ní daidantin cantankerous julorically gengemenically antomenically zenzomenically zunzon to the breath mentally brala to the joint together songemenically antipanti ìtumọ̀ rẹ̀ ni pé ẹ káàbọ̀ sórí ètò káàkiri àgbáńláyé all over the world bíbo tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí gbé sókè mò ń bọ̀. Oluwa bless my hustle. Every day life iṣẹ́ falẹ̀ bí mo ṣe ń balọ̀ ṣàánú mi jọ má jẹ́ kí n lànà next step tí bá máa pick ọlọ́run jọ jẹ́ kí n ṣàánà èmi ò máa lè pariwo ọmọ mi àìkàn ṣe. ẹ káàbọ̀ padà káàkiri àgbáńlá ibi gbogbo tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa lórí ìkànnì tá a pè ní Dajex TV lórí YouTube àti lórí Gbenga Adeboye Funwontan jẹ̀ǹgbẹ tí èlé abẹ̀fẹ́ Funwontan fans club Atunbi Gbenga Adeboye náà rí ọmọ Gbenga Adeboye náà rí o ló tún kí n káàkiri àgbáńlá yìí pé ẹ kú dédé wòyí o orin MD náà ni mo fi wọlé náà mo fi ń ṣètò káàkiri àgbáńlá yìí lọ́wọ́ orin MD tó yẹ pé àpèjálẹ̀ orí ó kọ rẹ̀ la pè ní olúwa dá mi láre ọlọ́run bá mi yóò bá ń dá yín láre káàkiri àgbáńlá yìí ẹ gbádùn mi lẹ́ẹ̀kan nígbà tí mo wà ní láìpẹ́ lẹ́ẹ̀kan ẹ tún gbádùn ọlọ́run lára mi àbẹ̀fẹ́ ọ̀tún jẹgbẹ̀nẹ̀ ní ọ̀rọ̀ gbàǹtó bá ń sọ̀rọ̀ èmi náà kọ́ ọlọ́run bá mi náà ló pé kó ṣe kínni náà ló pé kó rí bẹ́ẹ̀ èmi náà kọ́ olúwa náà ló pé kó rí bẹ́ẹ̀ ẹ má gbàgbé lórí Dajex TV ẹ lọ máa bá wa subscribe sórí Dajex TV wa káàkiri àgbáńláyé lórí tẹlifíṣàn alágbára tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi láti máa wo èmi ọlá olúwa Funwontan jẹ̀ǹgbẹ tí èlé abẹ̀fẹ́ ọ̀kín wọ́n máa ń battalion caterpillar boy sọ̀rọ̀ káàkiri àgbáńláyé èmi náà kọ́ ọba mi náà ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ má bá wa subscribe ẹ dẹ̀ má gbàgbé kéde àti ìpolówó ọjà yín bóyá church lẹ́ni hospital lẹ́ni ni school lẹ́yìn ní ni building ńlá kan lẹ́yìn ní ni ẹ̀ ń bá wọn talé ẹ̀ ń bá wọn ralẹ̀ ẹ̀ ń
bá wọn kọ́lé business tẹ́ ẹ bá ti rẹ̀ kẹ́ ẹ mọ̀ ṣe láì pé kò sí pé bóyá bíi business àwọn amúrọ̀bà o kò tí yẹ yín bá wọn ẹ máa gbé wá fún ìkànnì wa ẹ pè mí Ọláolúwa Àtúnbí Gbenga Adeboye yín bá yín kéde rẹ̀ fún gbogbo àgbáńlá ayé mo túbọ̀ ń tí ìdẹ́jẹ́ ń gbé sókè nílé agbára lóhùn mò ń bọ̀. Charles, I no get money, you say me I get mouth. Zero mi bá pọ̀jù lápọ̀jù yẹn má lè rán mà. Ìyá ọmọ kí ṣomi ọbẹ̀ torí ẹ̀ mo ṣe voice out. Kí ló wà fábùkì tó wá láti wá test me? Àbí òun láńgẹ́lì tí Ọlọ́run wá bọ́ wá bless me. I no fit lose job when I'm with the best thing. God time na the best to get money na small thing. 1 me when my business selling. My blessing, ọmọ mi ti kàntìn. Teacher, and me I'm okay. Mo lè má jẹ number 1. Ìbà ẹ tún káàbọ̀ padà káàkiri àgbáńlá yìí mo sọ lẹ́ẹ̀kan pé orin MD náà ni mò ń tẹ̀sí lára yìí èmi Ọláolúwa náà rí Àtúnbí Gbenga Adébóyè àbẹ̀fẹ́ jẹ̀ǹgbẹ̀ tí èlé ìbà fún wọn tán ní London Ọláolú ti London dé fún wọn tán ní London alábẹ̀fẹ́ ti London dé London guata London guata London dungan London dungan tó bá wọ̀ọ́lù London ọ̀rẹ́ lajú ẹ̀ sílẹ̀ bójó ní tíátà kódà bó jẹ́ musician ọ̀rẹ́ mi jọ̀wọ́ lajú ẹ̀sìn ilẹ̀ promoter wọn ń bẹ ní ibẹ̀ tó mọ́gbọ́n lórí olùgbẹ̀gbọ́n ń bẹ ní ibẹ̀ gan ẹ̀gbọ́n ńlá lọ mọ́ dàdí túnjí èèyàn sani Báyọ̀ mi Báyọ̀ kí n gbọ́ bọ́mìlà kẹ̀ǹgẹ́ ọ̀tọ̀ lówó ń bẹ ní ibẹ̀ ọ̀kọ́lájùmọ̀kẹ́ bàbá ọmọ màlúù ń jẹ DJ Bùnmi ń bẹ ní ibẹ̀ gan ni ìlànà ogun ọmọ jẹun yọ ọkọ̀ ṣọlá ọ̀sùn ń bẹ ní ibẹ̀ àwò bàbá ẹni ọlá Tèmítọ́pẹ́ mi Joshua sí àwùjẹ òyìnbó kagùn ní àwò aláwòdé mi ṣẹgẹ òkúrú ń pẹ ní gígùn rán níṣẹ́ Madam M níṣẹ́ wà ní màmá àwọn fine girls ẹjẹ fàjà sọlé Dayọ̀ ọmọ olómi corporate man ayé ẹ mọ bàwìn Ọ̀túnba ń bẹ nílùú London ó ń pawó ẹ sapò níbẹsẹ kò ní bàjẹ́ fún ẹ káàkiri àgbáyé abẹ́fẹ́ ọ̀kín náà ló tún kí yẹn ṣeun gan ni àwàdà ọ̀kín káàkiri àgbáńlá ayé mi náà kọ́ Ọlọ́run bá mi náà ló jẹ́ kó ṣe kíni náà ló jẹ́ kó rí bẹ́ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan pé Ọlọ́run bá mi ló ń fẹ́ràn MK Abiola níṣẹ́ lẹ́ẹ̀kan MK Abiola bá kọ̀ jálẹ̀ ó lóun ò ní lọ síbi tí Ọlọ́run ràn ẹjẹ́ tún padà dé mo tún bẹ̀ gbádùn ọ̀rọ̀ lẹ́nu mi mo ń bọ̀ ohun tí ì dé. Olúwa bless my hustle. Kí Olúwa kó bless hustle ẹnì kọ̀ọ̀kan wa káàkiri àgbáńlá ayé nǹkan tí orin yìí ń try láti sọ náà nìyẹn ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ ẹ pé musician lẹ́yìn náà àbẹ́ níkejì àti polówó ọjà tẹ́ ẹ fẹ́ ká gbé yín sáyé yìí ẹ kàn sí Ọláolúwa Àtúnbí Gbenga Adébóyè àbẹ̀fẹ́ níṣẹ́ láàbà sí kíni o láàbàjọ sọ̀rọ̀ papọ̀ láàbàdẹ́ gbé yín sáyé in fact comment ti lọ gan lójú àgbàgbé pọ̀ lónìí in fact ọ̀pọ̀ gan rẹpẹtẹ ńgbà tí èsèré tí èsì sí kíni tí èsóògùn káàkiri àgbáńlá ayé ẹ ṣeun gan ni o abẹ́fẹ́ Ọláolúwa náà rèé èmi náà kọ́ Ọlọ́run lókè náà ni ayérayé ló bá mi ṣe tí mo fi ń dún Olúwa ló jẹ́ kẹ́ máa wò mí kétékété Ọláolúwa mo tún dé o alábẹ́fẹ́ mo tún gbérédé o gbogbo àgbáyé tó tẹ́tí gbọ́ mi yẹn ṣe ẹ máa fò lókè ìkárí ayé náà ni o bẹ́ẹ̀ tí ń gba tèmi tẹ́ ń fẹ́ tèmi Àbẹ̀fẹ́ Funwontan Olúwa yóò máa fẹ́ yín o àní nítorí náà báyìí orin Ọláolúwa náà nù o wọ́n ní nítorí abẹ́fẹ́lẹ́ náà lọ́lọ́run bá mi sì dá irun mú àbí kò tí yẹn nítorí jàǹdùkún la fi ní police station torí ìgbà tí wọ́n bá dà lúrú torí kógun má bàa jàlú náà la fi ní sọ́jà torí sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí lọ́lọ́run bá mi fi ṣẹ̀dá rédíò àbí ò tí yẹn torí olórin lọ́lọ́run fi ṣẹ̀dá sọ̀rọ̀sọ̀rọ̀ torí sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run fi ṣẹ̀dá olórin bí ó kè mú bọ̀ wọn ò tí ì dé. God, I need to shine your light on me. I wanna see your blessing all around me. Ọ̀run ṣílẹ̀kùn ayọ̀ mi fi ayọ̀ sí ayé mi. Kí lè rẹ́rìn ayọ̀, kí lè jíjó ayọ̀. Cause 1 me when my mission selling. My blessing, ọmọ náà sí counting. Empty job, and me I'm broken. Mo lè má jẹ number 1 ṣùgbọ́n ló ń jẹ́ kí n gbé ta orókè. Olúwa bless my hustle. Ìbà kí Olúwa Ọlọ́run ọ̀gá ògo kó bless hustle ẹnì kọ̀ọ̀kan gbogbo kó wá wa
ẹ mọ́ gbàgbé pé lẹ́ẹ̀kan ìtàn dádì wa ó sọjá never die náà lẹ́gbọ́ ẹ gbọ́ ìtàn bàbá wa prophet miracle lónìí náà nígbà tí ìṣòògùn nígbà tí ìṣe nǹkan mi òní náà lẹ́gbọ́ káàkiri àgbáńlá ayé káàkiri gbogbo dúníyàn ẹ ṣe níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ èmi Ọláolúwa Àtúnbí Gbenga Adeboye Abẹ́fẹ́ jẹ́ngbé tí èlé jẹ́ngbé tí ọ̀rọ̀ jẹ́ngbé tí ẹ̀fẹ̀ ẹ ti ń láǹfààní láti máa wò mí kétékété káàkiri àgbáńlá ayé ẹ ṣé o ojú tẹ́ ẹ fi ń wò mí ojú náà ní fọ́ etí tẹ́ ẹ sì fi ń gbọ́ mi etí yín kò ní di lágbára lọ́wọ́ Ọlọ́run bí tẹ́ ẹ sì ti ń mówó tẹ́ ẹ fi ń ra dátà tẹ́ fi ń subscribe sórí channel wa yìí ẹ ìbẹ̀rẹ̀ kò ní di àwò lórúkọ Ọlọ́run ọ̀gá ògo lágbára lọ́wọ́ Ọlọ́run bá mi Èdùmàrè ẹ ṣeun gan ni oníyàn ẹ ṣeun ọlọ́bẹ̀ ṣe o ìgbà tí mo lọ sílé prophet miracle láàárọ̀ ìkíni tí mo tún gbọ́ lẹ́nu wọn torí pé lágbára á pọ̀ ẹ gbọ́ ẹ tí ì gbọ́ nǹkan kan yìí olólùfẹ́ mi àní má rò pé ò lè jẹ́ èèyàn láyé má rora rẹ pin má ṣera rẹ léṣe ọ̀rẹ́ mi máa nígbàgbọ́ nínú Ọlọ́run pé nínú ohun gbogbo Ọlọ́run yóò ṣe kíni yóò ṣe tiẹ̀ mò ń bọ̀ wọn ò tí ì dé. MD ṣó ẹ pẹ ọba àlùméjì wọn gbárù ẹ délé kejì yà gàgàrà lẹfùkọ dẹ yà sábò ọtún kó má lọ sí ilẹ̀. T-Wise Vibe. Prophet Miracle ní láolú wọ́n máa ń bàtílíọ̀n ìbò Olódùmarè tí ó ṣètọ́ mọ́ ìlú mi kẹ́ ọmọ kẹ̀dẹ̀ jìnnà sí mi kẹ̀dẹ̀dẹ́ Ọláolúwa mi aláyànfẹ́ ọ̀kìn awazoo kẹ́ mo ní I'm fine sir yóò sì bá ń dà fún ọ gbogbo ìgbà gbogbo àsìkò gbogbo ọ̀sẹ̀ gbogbo ìgbà ni mo máa ń gbádùn rẹ lórí tẹlifíṣàn àti rédíò bí n bá ti ń wò yóò dáa fún ọ o mo ní àmì o bàbá prophet miracle èmi náà máa ń gbókìkì yín káàkiri àgbáńláyé bẹ́ẹ̀ ti ń ṣẹ́gun lọ́tún bẹ́ẹ̀ ti ń ṣẹ́gun lósùn ẹ wò mí mo máa ń gbádùn yín ọgbọ̀njọ́ òní ìnìna ọmọ kan náà mọ̀ wá bá mi o wọ́n ní àwọn ò pé amúrọ̀bà ni àwọn jẹ́ mo ní ẹ̀yin wọ́n ní kí n gbẹ́nu sọ̀hún pa àwọn ṣe mí léṣe ò mo ní ẹ dákun ẹ má ṣe mí léṣe ò ní kí n mo ṣe fún ọ ìwọ náà jẹ́rìí mi pé ń dàṣẹ́ rí àfún ọ mo kàn sí fìlà orí mi báyìí mo ṣe jù sí ọ̀nà mo ń bọ̀ ohun ìtì dé. Everyday hustling, everyday vexing, everyday láyà ọ̀kan, àwọn kan lónìí bẹ́ẹ̀gbìn, everyday láyà ọ̀kan, làwọn kan fi wọ́n smiling, everyday láyé mi, lèmi fi lẹ́yìn lẹ́sìn, everyday láyà ọ̀kan na buying and selling, everyday gas to be watching and setting, everyday man dey hope for God's blessings, but before I move to the next thing, what are you offering? Well, for every doings, there is a reason. Bí mo ṣe ju fìlà orí mi lẹ̀ báyìí tí wọ́n ń wá fìlà káàkiri inú igbó ibẹ̀ ni wọ́n ti ń wá nọ́mbà bẹ̀rẹ̀ sì tún ní nara wọn bẹ̀ mo ní ẹ̀rù Ọlọ́run bà mí àyà Ọlọ́run fò mí o ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́dá tó lè dá dúró ẹ̀rù Ọlọ́run bà mí nílé ayé Ọlọ́run bá mi àṣòro kọlu àpáta ayérayé ẹlẹ́bùrú ìkẹ́ Ọlọ́run ògùn fòkọ rẹ̀ jọ́wọ́ ní mo kàn yọjú látojú wíńdò ilé mi báyìí mo bá rí ọ̀rẹ́ mi aṣọ kò pẹ́yẹ mo ní ọ̀rẹ́ mi aṣọ kò pẹ́yẹ bó ni o how are you Ọlọ́run wà pa ò sí ò sí yọnu ó ní kò sí o Ọlọ́run níjó sí yọnu mo ní àmì o mo ń bọ̀ jàre gbogbo àgbáyé. Tí mo jí kúrò lé mi, you should know I'm up to something. Inshallah wa buy when my niggas are balling. Gbogbo nǹkan tá a ṣe man, it's all for the money. Tẹ́tí ẹ̀ kò dẹ̀ máa gbọ́. Oríwo ló tún fẹ́ fún mi báyìí, kí n tún kọ́. Ọlọ́wọ́ kan dọ̀rọ̀ ṣáàlẹ̀, fowó kọ́ra ìlú ọ̀run. Ìyàn kan ṣáà ló máa fi ọwọ́ kọ́. Everyday on the beat, now my niggas dem no dey care up. Bó bá ṣe gbà ló ṣe máa ṣayé, we sky gonna go up. Tá a bá ṣiṣẹ́ tán kó gà fún wa ló aṣọ máa pé ká get lọ. Gbé ṣe bá ṣe. Ọláolú mi ò pò ní bàbá o mọ́mọ́ tí ti ń jẹ́ Pasuma báyìí mọ́ Paso tẹ́lẹ̀ ṣe pé mọ̀ tẹ́lẹ̀ ọmọ ìyàwó Ànàbí mọ́mọ́ dáadáa
ǹjọ́ òní lọ wá sádùúgbò wa ló ní kó ń fẹ́ wá kọrin. Mo ní Pasuma mọ́ gbàdúrà ó lóun ò ní ìdí àdúrà mọ́ mọ́ gbàdúrà láàárọ̀ láìsinmi láìsàárẹ̀. Ó ní rárá o, ó lóun ò ní gbàdúrà kankan o. Mo ní àdúgbò bí tó ń bọ̀ tó ti fẹ́ wá kọrin àwọn alágbára wà ń bẹ, ó ní kí ni ń jẹ bẹ́ẹ̀, ó ní òsì nǹkan kan bẹ́ẹ̀ mo fọwọ́ lẹ́rán báyìí bẹ́ẹ̀ ni mò ń wò ń Pàṣọ bá wá sádùúgbò ọ̀dọ̀ wa ń jọ́ tá à ń wí yìí ọba tó ṣubí kàkálẹ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ ó ní kó wọ́n mọ́ kọrin báyìí àwọn olùrẹ̀ náà ti sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ náà ló lò Pàṣọ 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 kọrin bó ti ń kọ́ kọrin kọrin níbi Ọlọ́run ti wá yà mí lẹ́nu ẹni àti wí fún tẹ́lẹ̀ tí ó dá wa lò bó ti gbé máìkì báyìí tó ní Jíbọ́lá Pasumwonta gbogbo máìkì kan gbin náà fi bọ́ bá ti dá lé orin báyìí máìkì ó tó padà bọ̀ sípò. Mo ní wàhálà dé o lọ́ba sáré wá bá mi pé bọ́fẹ́ mírèkù ẹ̀dá kan ṣàánú mi. Mo ní èmi bò ó ibi mo wí fún ọ tẹ́lẹ̀ olóòní gbọ́ lọ́ba dọ̀bálẹ̀ lónìí ẹ̀dá kan ṣàánú mi gbogbo tí mo ní láyé lọ́run ní kò fún yín. Mo ní ṣe fún èmi, ó ní bẹ́ẹ̀ ni. Mo ní èmi ló ń ṣèlérí fún báyìí, ó ní bẹ́ẹ̀ ni ó lóun ó kò fún mi. Ọlọ́dà kò burú ọmọ mi tí ń ti bẹ̀rẹ̀ ọkọ̀ tó ṣẹ̀ṣẹ̀ ra ni wọ́n gbà. Ó ní rárá o, ó lóun ò lè filẹ̀. Mo ní máa lọ́rẹ̀ máa kọ́ níwájú àwọn alágbára bó ti dọ̀bálẹ̀ nù ló kọjú kọ́kọ́rọ́ ọkọ̀ lẹ̀ fún mi báyìí bó ti handover rẹ̀ nù. Mo ní bàbá Prophet Miracle mo túnbọ̀ mú tí ìdè káàkiri àgbáńláyé gbé òkè mò ń bọ̀ lọ́nà. You better wake up. Tó bá fara burúkú balẹ̀ kó sì ṣe lẹ́sẹ̀ pé Dry-G, ó yàtọ̀ sí Foka, Rockstar ọlọ́, ó yàtọ̀ sí Gangster. Ìtànú Masterland, so tell me now, come to Master, kú fa ẹ̀sùn àyè. Ìbà ẹ tún káàbọ̀ padà káàkiri àgbáńláyé lórí ìtàn bàbá wa Prophet Miracle tá à ń bá lọ ẹja tó gbọ́ ǹsán. Bàbá Prophet Miracle mú gbọ́ pẹ̀yìn àti télọ̀ kan ẹjọ́ ń fa wàhálà kan ṣé kò sí o. Yọ mà dáa fún ọ télọ̀ yìí o mo kàn gbókìkí ẹ lórí rédíò ni wọ́n ló máa sọ́rán gan-an wọ́n ní òǹsàsọ tí ò lè ràn. Mo bá mú nọ́mbà rẹ̀ mo bá pè mí ní hello ọkùnrin télọ̀ yìí ó ní hello. Mo ní orí rédíò mo ti gbọ́ òkìkí ẹ o. Ó ní bẹ́ẹ̀ ni o. Mo ní wọ́n ní kò sásọ tó lè ràn tó lè rán sọ fọ́ba ó lóun ràn tó rán sọ fún jòyà ó ní àìmọye ìjòyè tó ń ti rán sọ fún tó lè rán sọ fún àwọn èèbò ní èèbò pọ̀ tó ń rán sọ fún wọn lọ́dà tó lè rán sọ wòlíì ó ní kíni ó lásọ wòlíì Èlíjà àti tẹ̀lísà àti tàwọn aróni ó lòun rán gbà yé wọn. Mo ní ìwọ yóò ti pẹ́ láyé nù. Ó ní bẹ́ẹ̀ ni o. Mo bá mú aṣọ sùtánà mi bá lọ rè gbé fún un pé kọ́ bá ń rán o. Lọ́ba ní yóò tó bí oṣù kan kí n tó wá gbaṣọ. Mo ní oṣù kan bíi ti bó bá yẹ pa ní patí lọ́tún lásán ẹ̀ tí ní í ṣe patí tán ká tó wọ aṣọ lọ. Ọ̀sán ní kí n mọ́ bínú pé kí n padà wá gba aṣọ o. Nígbà tó bí ẹ̀yìn oṣù kan mo bá lọ rè bá aṣọ mi dá o. Mo bá ní ọba gbé aṣọ lé ń lọ́wọ́. Mo ní ṣe ń wọ̀ wò báyìí. Ó ní rárá ó ní kí n wọ aṣọ òun wájú òun o. Ó ní kí n bá ti délé kí n lọ rè mọ́ wọ̀ bí n bá ń tọ́jà ní ìsìn àbí tí mo bá dá wà láàlẹ́ àwọn èèyàn sọ pé mo ní kànú. Wọ́n lè yàn ránṣọ gidi alọ́rẹ̀ ìgbàsọ́bà lọ́ba aṣọ jẹ́ fún wa o. Nígbà tí ń tú aṣọ wò tí mo délé tí mo ní ń tú aṣọ wò mo bá ìró àti síkẹ́ẹ̀tì ń bẹ́ẹ̀. Mo ní ọba rán sùtánà ọwọ́ arán aṣọ obìnrin fún èmi ó ní mọ́ wọ̀ ẹ̀yin olólùfẹ́ mi èmi náà bá wọ̀ sọ́run ẹ̀yin mọ́ kíní ibùbá táwọn obìnrin máa ń wọ̀ báyìí àti síkẹ́ẹ̀tì báyìí mo bá wọ̀ lódì ní èèyàn bá wò ń pé Prophet Miracle ẹ ṣe múra bí òbèsèrè tí mo múra bí àwọn obìnrin báyìí. Mo ní rárá o ẹ mọ wò mí o. Mo bá dọ́dọ̀ rẹ̀ bọ́sà kan rí mọ́sìnì rẹ̀ báyìí ní túnṣe mọ́sìnì tí ó bàjẹ́ lọ́kàn rí mọ́lẹ̀ bẹ́ẹ̀ ní tuntun. Mo ní arákùnrin ọkùnrin télọ̀ yìí mo ti dé o wọn náà wọṣọ tó bá mi rán kò tiẹ̀ dá mi lóhùn. Mo ní nǹkan ń ṣe ọ́ ni mo kàn fọwọ́ tì báyìí ọkàn gbá mi létí àfi káà àwọn ayé ní inú ló bí omi mọ́ ń bọ̀ jàre. Tẹ̀sí àfíríkà tó lè bọ́ sky. Wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ àwọn olówó kòkó yé. Ọlọ́gbọ́n dẹ̀ ni ọ̀rọ̀ dẹ̀ máa ń yé. Ní tí débi tí mo lọ́wọ́ tí náà máa ṣoyún ṣéèké. Tó bá dójú ẹ̀tàn lẹ́wọ̀ ṣáà ni mo máa gbé pé. Ẹlẹ́lágẹ́lì mi pé ẹlẹ́ máa gbà mí. Mo lékun sí yẹn létò sí mi ẹ̀dẹ̀ nẹ́fẹ̀ẹ́ pa mí. Ẹni tí mo bá ní tó fi jẹ àti kó tó fẹ́ pa mí. Tó bá lówó bá mi mọ̀ ó ṣàn pé lè pa mí. Ẹni tí wọ́n ní kí mo wá àdéṣe aláàlú. Mo drop flows ló wá.
ébà ẹ tún káàbọ̀ padà káàkiri àgbáńlá ayé. MD náà ni orin tí à ń play fún yín káàkiri àgbáńlá ayé. Kédùmarè kó dákun kó double kó bless hustle gbogbo wa, kó mọ̀ tún lọ double hustle fún wa, kó bless hustle wa ni, kó gbé hustle wa lékè, kó wá sọ hustle wa kó sọ di ọrọ̀ àti ìbùkún àti àlàáfíà àti ìgbéga àti ọrọ̀ kó sọ di gbogbo ẹ̀ fún gbogbo wa. Ẹ má gbàgbé tẹ́yin bá ti ní ìkéde àbí ìpolówó ọjà ẹ kàn sí ìkànnì Ọláolúwa tí ń ṣe Dajex TV lórí Facebook, lórí WhatsApp yìí, ẹ kàn sí wa bẹ́ẹ̀ lórí Instagram, ẹ bá iṣẹ́ wa pàdé káàkiri àgbáńlá ayé. Àwa náà kọ́ Ọlọ́run bá mi náà ló jẹ́ kó rí bẹ́ẹ̀, kábíyèsí rẹ̀ Ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀, Ọlọ́run àkèké tán ẹlẹ́rù ni ògo ni fún orúkọ rẹ̀. Prophet Miracle mọ̀ tún lọ sí Èkó, wọ́n mọ̀ lé Èkó, kí ni tán